Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn wa jákèjádò gbogbo àgbáńlá ayé. Ọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ ta ní ká sáré mú wá sétí gbọ̀nyìn torí wípé àwọn àgbàlagbà lọ wọ́n bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ wàhálà ńlá mọ́ o, kò sẹ́nikẹ́ni tí ó máa mọ̀ ibi tí wàhálà ó pín sí. Àwọn ikọ̀ náà ni wọ́n tún ní pé àgbà kì í wà lọ́jà kí orí ọmọ tuntun ó wọ̀ o, látàrí ìbọn ìsọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ ọba orin King Saheed Òṣùpá ó ti sọ wípé kí wọ́n ó lọ rèé fi ẹjọ́ ìfisùn tí wọ́n fi Portable sùn yìí lórí kan lọ rèé fọwọ́ rọgí gbàgbé wípé kí wọ́n ó fi Portable sílẹ̀ kí ó máa lọ ní ìlọ títí rẹ̀ o. Wọ́n sọ léyìí di mímọ̀ nígbà tí wọ́n ní wípé King Dr. Saheed Òṣùpá ó fi ọ̀rọ̀ kan léde ìwé àtẹ̀jáde kan rèé tí wọ́n sì ní wípé ìwé àfisùn tó kọ sí Portable tó fi sun àwọn ìjọba wípé kí Portable ó máa lọlé wípé òun ò bá aṣẹjọ́ mọ́ o, lẹ́yìn gbogbo àwọn ẹ̀bẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti bẹ̀ ní orí ẹ̀rọ ayélujára pé kí wọ́n fi Portable sílẹ̀ kí wọ́n bá fi ọwọ́ òfin tí ó le tó lágbára fi mú un. Wọ́n á ní pé eléyìí òun ni Portable ti fi rí ojú àánú gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà o. Ṣùgbọ́n tí ẹ ò bá gbàgbé nínú ìwé àfisùn tí wọ́n ní pé wọ́n kọ sí ìjọba pé wọ́n fi ẹjọ́ Portable sùn yìí, wọ́n ní ó wo àwọn ìwà kan tó jẹ́ pé ìwà kò tọ́ tó sì jẹ́ pé wọ́n ní àwọn ìwà tí wọn ò gbọdọ̀ bá lọ́wọ́ ọmọlúàbí ni. Bákan náà ni wọ́n fi ẹjọ́ rẹ̀ sùn pé ó ń da omi àlàáfíà ìlú rú nípa ṣíṣe àmúlò orí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí wọ́n ní wípé gbogbo ẹ̀bẹ̀ tí àwọn ènìyàn bẹ̀ yìí òun ló fà á tí àwọn lẹ́kàn lórí Nàìjíríà tí wọ́n ní pé wọ́n fi dá sí ọ̀rọ̀ ọ̀hún o, gẹ́gẹ́ bí Alhaji Ahmed Lawal, ẹnìkan tí wọ́n ní òun ni ó jẹ́ ọ̀gá àgbà ilé iṣẹ́ kan tí wọ́n pè ní Lamat Concept. Bákan náà ẹni tí wọ́n pè ní Saheed Ìbílẹ̀ tí ṣe pé òun náà ni ọ̀gá àgbà ilé iṣẹ́ kan tí wọ́n pè ní Harmony Holdings Limited, pẹ̀lú Alhaji Fatai Lajero tí ó ṣojú gbogbo àwọn Olúfimọ́ Royal Parliament, pẹ̀lú ẹnìkan tí ṣe Alhaji Waheed Ogunṣẹ̀san tí wọ́n pè ní National President Olúfimọ́ Fans Club. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí wọ́n ní wípé wọ́n ti bẹ Òṣùpá o wípé kí ọba yìí fi iyè dénú kí ó sì lọ rí fọwọ́ rọgí gbàgbé lórí ọ̀rọ̀ ọ̀hún wípé Portable kí wọ́n filẹ̀ kí ó máa bá tiẹ̀ lọ o, torí wípé gbogbo ohun tó ní kó lọ rẹ̀ mú wá gẹ́gẹ́ bí bẹ́ẹ̀lì wọn ni wọn ì tí ì rí ẹnikẹ́ni tí ó lè ṣe onídùúró fún Portable o. Wọ́n wá ní pé ẹ má gbàgbé wípé wọ́n ní kí Portable ó máa lọ yìí kò túmọ̀ sí wípé wọn ò tún lè padà bá a ṣe ẹjọ́ o, níwọ̀nba ìgbà tó jẹ́ wípé àwọn máa fún un ní nǹkan mẹ́ta tí ó lè ṣe tí ó wá lè ṣe eléyìí kó gbàgbé wípé ẹjọ́ kọ̀ọ̀kan wọn bí kankan àwọn ò dá gbogbo ẹjọ́ ọ̀hún nù. Wọ́n ní pé àkọ́kọ́ náà gbogbo ọ̀rọ̀ tó kọ pátápátá àti tó sọ nípa King Dr. Saheed Òṣùpá wọ́n ní kó kó gbogbo ẹ̀jẹ̀ wípé kò ṣẹlẹ̀ o. Bákan náà wọ́n ní kó jẹ́wọ́ wípé ọ̀rọ̀ kan tí wọ́n ní ó fege pé agbẹjọ́rò rẹ̀ yún olóyè Isaac Adébáyọ̀ tí wọ́n ní pé ó dirọ̀ mú ẹsẹ̀ Òṣùpá tí wọ́n ní pé ó ń bẹ̀ pé kó dáríjìn. Wọ́n ní àṣà tí ò nìkan lélẹ́yìí náà torí wípé àjàtí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ Òṣùpá pẹ̀lú Portable wọn ò tí ì fi ojú méjèèjì báyìí gan ni ara wọn. Kódà wọ́n ní wípé nǹkan tó jẹ́ lẹ́ẹ̀kẹta tí Portable ṣe ni wípé kí ó lọ rè kọ́wọ́ bọ ìwé kan tí wọ́n pè ní undertaking wípé òun kò ní wo àwọn ìwà burúkú, àwọn ìbanilórúkọ jẹ́ àti ìṣe àmúlò orí ẹ̀rọ ayélujára ní ọ̀nà tí kò tọ́ mọ́. Wọ́n ní kì í ṣe fún Òṣùpá nìkan o, bí kì í ṣe pé fún àwọn èèyàn mìíràn tí wọ́n lórúkọ jàǹkànjàǹkàn nínú ìlú tí wọ́n ní pé Portable máa ń bu ẹnu àtẹ́ àti ẹnu àbùkù sí. Wọ́n ní pé tó bá sì lè mú gbogbo eléyìí tó bá sì lè mú un ṣẹ kí ó lọ rè fọkàn balẹ̀ kò ní sí ẹjọ́ kankan mọ́ o. Wọ́n wá ní wípé King Dr. Saheed Òṣùpá ó sì wà ní digbidigbi sẹpẹsẹpẹ láti máa ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olórin tí wọ́n bá gbà tó yẹ pé wọ́n tẹ̀lé ìlànà àti àlàkalẹ̀ tó yẹ kí wọ́n tẹ̀lé tí wọn kò sì rí aṣíwájú wọn tí wọn kò rí wọn fíhùn. Wọ́n ní Saheed Òṣùpá ti ṣetán láti máa fún wọn ní àtìlẹ́yìn eléyìí tó lọ́rìn dáadáa. Àwọn ní pé ní àkótán wọ́n dúpẹ́ pẹ́ òkun o lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá, àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji àti àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n jẹ́ lẹ́kàn tí wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún wípé kí wọ́n bá fi lè ní kí Portable kí ó máa lọ ní ayọ̀ àti àlàáfíà o. Ṣùgbọ́n wọ́n ní pé àkọ́kọ́ ni wípé àwọn lu King Dr. Saheed Òṣùpá lọ́gọ̀ ẹnu torí pé kò bá pariwo ní orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè èèyàn ní àgbà gangan rèé pé ó kí ẹsẹ̀ òfin bọ̀ ní ìjọjẹ́ pé ó bá ìlànà òfin eléyìí tó ń darí gbogbo wa lórílẹ̀ Nàìjíríà wọ́n ní pé ó bá a lọ. Ṣùgbọ́n báyìí wọ́n ní pé àwọn ti dúpẹ́ lọ́wọ́ King Dr. Saheed Òṣùpá wípé ó ti fi èdénú bẹ́ẹ̀ ló ti ní kí wọ́n lọ rè fi igi kọ́ lọ rè fa igi lé ìgbẹ́jọ́ ọ̀hún. Eléyìí ló ń wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ Fontaine Busari Basit Babatunde, ẹni tó jẹ́ àfi ọ̀rọ̀ léde fún King Dr. Saheed Òṣùpá. Ambassador TV ló sọ eléyìí di mímọ̀
la ṣe ní ká mú wá sí ọ̀yí tí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa o. Ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún ti àsìkò tí a wà yìí. Tó bá tún di sáà míì a ó tún máa mú ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán ìmíì wá sí etí gbọ̀nyìn. Ẹ jọ̀ọ́ ẹ tẹ subscribe button kí ẹ bá lè máa mọ̀ tí a bá ti ju àwọn fọ́nrán ìyún sí ojú òpó YouTube wa Owutu FM Lagos. Òun nìkan lẹ ti lè rí gbogbo àwọn irú ìròyìn báyìí lẹ ti lè rí gbọ́ o. Ẹ ṣeun ó dàbọ̀. Kindly subscribe to our YouTube channel Owutu FM Lagos. Bye.